Moondew TV, showcasing African entertainment. Ìyọ́mọ náà mo lé sùn mọ́ àmì bàbá Túndé. Ẹni mọ̀ ìwọ ló lè ní, aláwọ̀ ló lè ní bàbá olóyè. Àwọn bá iṣẹ́ ní bàbá Túndé. Ọmọ bá ló ń ṣe lọ́sùn ìyẹn lè ní. Ògbórúkọ abàmìyàn ní attitude. Orí tuntun, iṣẹ́ tuntun, àyà tuntun, ẹ̀fọ́ tuntun láàyè ìyẹn nígbà. Kùnà mi lè lọ́mọ. Ìyá àgbúrò bàbá olóyè mi bá Túndé. Ọmọ mi èyí nígbà mi ọ̀dọ́. Attitude. Oníkàlùkù ló látítúdù tiẹ̀. So, attitude tó o bá ní ló máa bá jọ́ọ̀jì níbikíbi tó o bá ní àníyànjú Sule Adio. Owó ẹ má gbọ́ wìtìwìtì ó ti dédé ìsìgboro ènìyàn kò jáde December 21 Sule Adio. Inú ọmọ náà lẹ́wọ̀n Ìkòròdú sọ́jọ́ búrò akílẹ̀ níbẹ̀ lára yìí Túndé Sule Adio Atawewe torí yíyẹ níbà ní torí ọlọ́run tó ní yìí o yíyẹ níbà ní gbogbo wọn ṣe wọ́n kún iná music lọ́mọ Queen of music ìmú bàbá olóyè Sule Adio yìí o bàbá olóyè lọ́wọ́ akílẹ̀ Sule Adio Atawewe torí ọlọ́run tó sì ń bèèrè yìí o aláwọ̀ bá lẹ́ka yíwọ́ torí pé ọmọ dáadáa ní iye mi tó sì sí gbogbo wa so ó níbi wọn lónìí alátiwọ̀n bẹ̀ fún àgbélé torí pé gbogbo ọgbà Sule Adio mi Túndé òdìbí wá sílẹ̀ nígbà ọgbọ̀ngàn ọlọ́run tó sì ń bèèrè yìí o èyí ẹ̀ ní ìbá. Attitude, latest effort, látọwọ́ Tosin Eniba. Marketed and distributed by Golden Point. Ó ti wá káàkiri bàbá olóyè mi Túndé. Ẹ má bẹ wìtìwìtì Sule Adio iṣẹ́ ẹni bá Tosin. December 21 inú àwọn aláwọ̀ ìgbà ẹbí sórí akílẹ̀ Sule Adio Túndé so ọdún náà sópin kò ní diwa mẹ́rù àdíyó kò ní diwa mẹ́rù Atawewe èyí tó mẹ́sàn mẹ́ẹ̀dúrà ní báyọ̀ kan tó sì máa jẹ́ ní ọ̀bà bàbá Túndé torí aláwọ̀ tó sì ní yeye ni ma ho so yeye ni ba attitude ló borúkọ eléyìí attitude ló borúkọ eléyìí àdìbáríkà tí wọ́n mú ọlọ́run ọ̀nà títí borúkọ ọlọ́run bá wọ́n láàánú ọlọ́run wọ́n láàánú mímú àmọ̀ mi o bàbá jọ eléyìí tó wá ṣe yìí kó má ṣe kábàámọ̀ kó ṣe ṣe. ọ̀ọ́dìkọ̀ tí o bá bẹ́ẹ̀ pè ní òye kọ́ ọ̀rẹ́ ní bá ṣe pé ìwọ̀n ìyàwó sí o ẹni bàbá tó nílé ayé ara rẹ̀ sọ. ọ̀ọ́dìkọ̀ tí o bá bẹ́ẹ̀ pè ní òye kọ́ ọ̀rẹ́ ní bá ṣe pé ìwọ̀n ìyàwó sí o ẹni bàbá tó nílé ayé ara rẹ̀ sọ.
kú nínú ẹ̀mí àti wọ́n sí o. Àdìgbò tí ó bá gbẹ́gbẹ́ ní olóko. Ààrẹ ní wọ́n sọ pé ìwọ̀n àgbà wọ́n sí o. Ẹni máa gbogbo nílé ayé alọ́rọ̀ sọ. Ọjọ́ tó bẹ̀rẹ̀ orí kíkọ́ ìlú ìdánilẹ́. Ẹ̀wọ̀n tó ń lé kọ́sìmọ̀ sí àdìgbò. Àdìgbò kò lè mú inú ìdánilẹ́ tó wí. Ebi sùnmọ́ ebi sọ́kọ̀ ọ̀tẹ̀ ẹ̀ka sọ. Kékeré bá síbẹ̀ sílẹ̀ ìmọ̀ ìdánilẹ́. Kékeré kan sílẹ̀ nínú ọ̀pọ̀ ìlànà ẹ̀rẹ̀kẹ̀ wọn kápá ní àgbáyé àìmọye lẹ́yìn sọ́wọ́ nígbà ìlànà òde wọ́ọ̀. ẹnikẹ́ni tó bá ní pọ́n láti ṣèrànlọ́wọ́ fún. Ọ̀rọ̀ náà lẹ́ni tó di ẹ̀rọ àmúlò ọdún ẹ̀.
sọ́kọ̀ dúpẹ́ olùkúlọ̀ ní ṣàìdí yẹsẹ̀ àpamọ́wọ́ owó àgbàjọ yẹjẹ ajé àwọn gbá mo ṣe fẹ́ rí bẹ́ẹ̀ tó parí lọ́nà ọ̀dọ̀ wọn gbá olùkúlọ̀ òkú orí ìròyìn àtútù ó ti dé bí òsì gbòòrò bàbá ìlú wa kó níbi àlọ wa kó àkàrẹ́wẹ́ ló wá màláìkà ló wá àwọn akọ́tọ̀ sì lò abílẹ̀ sílẹ̀ ìgbàgbà ní ọba tó lé èyí ẹni náà lòdì sọmọ bẹ́ẹ̀ ẹlẹ́dọ̀ oṣù àwọn olùdíje àbúṣe ìbí lókè orí ìrìnàjò òbí ìyá yẹn lé. Ìwé àti Tosin kò ní bàjẹ́ láàrin àwọn ọgbà. Mo ṣe bá rí ẹ̀rù máa rí láláàrin àwọn ọgbà. Àwọn ológun náà nígbà sáré ìwọ ìṣòro. Àwọn ológun náà lókè lókè ìgbàtúndé. Ajá ìròyìn ìrẹsà òrìṣì. Ìlọrin yẹn ní màgá kiri. Bẹ́ẹ̀sì ológun náà promotion. Sàyìn olùdúró lóòdì àwọn akáyí gratitude orin tuntun alùpàdínà tuntun ìdòdó tuntun. báwo lè aláṣẹ mọ́tà àwọn olùdúró sọ̀dí àti sàyìnì àwọn olùdúró kò lọ ní kò lọ sí i. Àwọn tí bàbá ilé ìwé ká sọ̀dí ìgbẹ́jú orí ìgbẹ́jú ìgbẹ́jú ó bá lè alárẹ̀ orí àwọn àbúrò àbúrò ayé sóòtò tó kú alága àkóso ara àgbà ẹlòmídé promotion wọn bá ní ẹni ilé náwó kábà ṣe promotion wọn tọ̀bọ̀ tí ó lé wọn bá ní ẹni torí pé ẹgbẹ́ wọn gbọ́gbọ́ yusuf promoter ní. Yusuf Aboduguna, Ẹ̀gbọ́n Sọ̀ní Aboduguna, Abúlé Sáyé Aboduguna. Sáyé ló kọ́ ní àríyó. Dájú ní ìyá ní àgbàdo. Dájú ní àwọ̀ nígbà 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 tó dé. Aboduguna, ìdílé ní wọ́n kò lè nígbà tó yí. Títí ní ìwọ̀n àti òkùnkùn. Àlẹ́ àgbàdo sáyé ìgbàlájú. Aboduguna, ala kami sayi ni nakati, awo baba ele ọ̀rọ̀ si. Aboduguna, ojú omi ti lọ, títí ni wọn kò ti ti pa. Ẹyẹ Aboduguna kò ní kíkọ́ ní òótọ́ ká ní òótọ́ òótọ́.
títí lè mú mi sọ̀rọ̀ gbọ́ àárín oníṣẹ́ òní mú tán ọjọ́ àbúrò tó gbọ́ mi ìjọba ọ̀dọ́ olúwa lókè lókè ní àbúrò olúwa lókè lókè ní àbúrò musa ìrọ̀lùmọ́ ìjà wọn ọ̀dọ́gùn lọ́pàá wá àbúrò yá lókè pẹ̀lú lọ́mọ nítorí ìwọ́n mọ̀ ọ̀dọ́gbẹ́ ìmọ̀lẹ́ bàbá òde ìwọ̀n ọ̀sọ̀ ẹ̀yẹ àwọn onígbọ́n ó kù dájú tó sùn ó kù dájú bàbá olé olùwàbọ̀ ó yá àwọn ti pẹ̀lú rẹ̀ lọ ẹgbẹ́ mi mú sàlẹ̀ ẹ̀yẹ ọ̀sọ̀ ẹ̀yẹ náà ní kàṣíwẹ́ àwọn ojú ọ̀gbẹ́ ní ìlọ́wọ́ ọ̀dọ́ ìwọ̀n ti yí pọ̀lẹ̀. Ó lè di ìjà ìbí àbí kó di street fighting ṣọlẹ̀ mọ̀ páyọ̀ jà mọ́ everybody. Mo wá lẹ́yìn tèmi ẹ jẹ́ ká máa wash kí kèfèrí má lọ gbọ́n jù jọ wọ́n lọ tí kèfèrí bá lọ gbọ́n jù lè mọ́ mú lọ adẹ̀jì takú ẹ̀ṣin olọ́mọ aṣáàkì sẹ́ni kọ̀rọ̀ gbàgbà lọ́ṣàpá. Aṣáàkìtà ní kọ̀rọ̀ gbangba lọ́ṣàntà. Aṣáàkìtà ní kọ̀rọ̀ gbangba lọ́ṣàntà. Ó yá tó bá rí bẹ́ẹ̀, aṣá tí wà lókè lókè ló fò òkè. Òkè òkè lẹ́yẹ ń fọ̀ òkè. Aláṣá tí wà lókè lókè ló fò òkè. Òkè òkè lẹ́yẹ ń fọ̀ àwa ò láyé nílẹ̀ mọ́ rárá. Òkè 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 lẹ́yẹ ń fọ̀ òkè. Ani lókè la mama lọ. Òkè lẹ́yẹ fọ̀hún. Olúọmọ lókèrè lókè. Òkè lẹ́yẹ fọ̀hún. Kíndé bó lókè. Òkè lẹ́yẹ fọ̀hún. Ológun náà sọ àdìgì gbogbo múná. Ojú yóò ní ìbàjẹ́ ẹ̀kọ́ àdúró tì mí o. Yẹ̀yẹ́ oge máa gbòòrò. Àwọn tí yẹ̀yẹ́ níbà ladies club ojú yóò ní ìbàjẹ́ o. Ẹ̀yin lẹ́kún palẹ̀ mọ́ 24 àbọ̀ ní máa gbòòrò. Arẹ́pọ̀ oníbàjẹ́ látòrí akírógun ibà àbúkù ibà àgbà fáríà. Olé ọmọdé ní ilé ọkọ̀ mọ́rúbá ọkọ̀ mọ́ríà ojú orí tí sáàtì o. Ẹ bá mi tọ́jú ẹgbọ́n mi dáadáa èèyàn àbáyọ̀mí kó ká ló mọ̀ ṣe o. Dákúrò ọkọ̀ yóò ló jẹ nígbà kọ́jú. Musa ẹlẹ́ràn ló kéré. Ìwọlé yan ìjà lọ lóko mọ́nà ìyódógún. Ọdọ́gbìn tí wà níyàwó kó kalẹ̀ tọ́lás aláṣẹ tọ́lás fún tó fi dórí tẹ́ ukú ọmọ fúrọ̀ yìí náà níyàn. Ìyáláyà mọ́ríyá bókà ẹ̀yàwó níbà eyín yẹyẹ ló wà níyàn. Ìyáláyà kí ló dé jẹ́ kí n sọ pé tó bá ń já tó bá sọ pé tó ayàkóyà jẹ́ kó tó. Pàdé mi tí ó bá tó lè di ìṣòròtò àdì street fight àbí kó tún nìkan. Ṣọlẹ̀ mọ̀ páyọ̀ jà mọ́ everybody lọ. Wọ́n ti ṣe púpọ̀ lọ́wọ́ mi. Ìgbà tó tún yá mo sọ pé àlàyé ẹ̀kọ́ kí òsì fún mi mo fẹ́ máa ta ọ̀kọ́kọ́. Ìgbà tí ó yẹ mi mọ́, àlàyé sọ pé kí ló dé. Ìjọba máa ṣe orí ẹ̀ ọ́. Ẹni bá tó sì wà lóko. Má gbìyànjú. Fi kí òsì lẹ̀. Ìwọ máa kọ́ ni. Ó lọ́dún bàbá. Ó bẹ̀rẹ̀ kí mú. Ṣọlẹ̀ ká tó. Má gbìyànjú. Ó ṣe máa tọ́wọ́. Ọmọ sọ́ọ̀tì. Má gẹ́sẹ̀. Alówó ṣayé. Ó ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Bọ́lá ilé mi máa ní jà. Má gbìyànjú. Ẹ ṣe ìkì. Ó gbọ́ kẹ́ ẹ̀. Ó plenty. Ẹ má pariwo ó di rí. Ó yẹ ká rojọ́ olóore báyìí. A ó sọ̀tì ká lọ́ fún. Tí bá sọ pé mi ò ní sọ̀rọ̀, èmi ló ní nǹkan ìlú mo sọ̀rọ̀. Bí ọ̀nà kọ́pẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá ní ṣùgbọ́n ìgbà tí mẹ́kùn dé torí bá ti bojú mi jẹ́ so many people many people wọ́n dá sọ́wọ́n sanwó wọ́n ní mẹ́kùn òní wá. Ọlọ́dún ti dé lọ́dẹ alálà òní wá. Mo sọ fún wọn pé mo mọ yọdún tí mo fi tẹ̀lé mọ́lá. Mo mọ yọdún tí mo fi tẹ̀lé pásítọ̀. Mo mọ yọdún tí mo fi tẹ̀lé ṣùgbọ́n. Mo tún mọ yọdún tí mo fi tẹ̀lé èso. Iṣẹ́ tí
mo ti ṣe bọ̀ láti gbà ó àìṣe máa tó kọ́rùn gbogbo wọn. Ìmẹ̀kúrò lẹ́yìn tí mo ṣe rí mẹ̀kú inú mi ò dùn gidi gan ayọ̀ mi ń kú wọ́n ní bá náà mo dùgbọ́ ìmẹ̀kú kí ló dé ó yẹ kí mo tún fẹ́ ògbójú ògbójú mo lè bọ́ sọ́dà ọmọ mi ní ògbójú mi jẹ́ ìmẹ̀kú ògbójú mi jẹ́ ògbójú mi jẹ́ ẹ̀ẹ́sẹ̀ lójú náà ọ̀gá mi bàbá mi olólùfẹ́ mi alásìkò bí mo rà olórí fẹ́ olórí fẹ́ òun síbẹ̀ ó bá bẹ̀ bá wọn bá bọ́ ọkọ̀ bò wọ́n ẹ bá kí ọkọ̀ bò wọ́n lọ ẹ jẹ́ kéde gan ọ̀gá mi máa ń kí àwọn èèyàn wọn máa náwó ẹ jẹ́ kéde náà kù kó bá bó ṣe bá ní lọ́rẹ̀ wọn owó sódà ọ̀la ọ̀gọ̀ bò wọ́n lọ. Moondew TV, showcasing African entertainment. Moondew TV, showcasing African entertainment.